Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Hello everyone, welcome back to my channel. If you are new to this channel, my name is Dr. Muti Olatiboye, also known as Baba Iwenje. Please, if you love a spiritual tip, consider subscribe to my channel and make sure that you turn on the notification bell. So whenever I upload to this channel, you'll be the first person to watch it. And if you need more of my videos, you can go back to my previous video. You see a lot of videos there. And you know, this channel is dedicated to those who love the nature. And please always apply faith whenever you are practicing spiritual tip on the topic. Today I want to explain how to use earthworm, ekolo, and epo obo fún ẹ̀bẹ̀ àwọn àgbà tàbí asẹ́ta. Ẹ̀bẹ̀ àwọn àgbà tàbí asẹ́ta. Epo obo. Mo ti ṣàlàyé bí a ṣe máa ń lo epo ọ̀bọ náà nígbà kan tí mo ní fún ẹ̀bẹ̀ àwọn àgbà. Fún ẹ̀bẹ̀ àwọn àgbà pé fún àwọn tí wọ́n bá ń play lottery. Eléyìí bóyá ó wá jọra wọn, bóyá ó yàtọ̀ mi ò mọ̀. Bóyá ó jọra wọn, bóyá ó yàtọ̀, I don't know. Ekòló èyí tá fẹ́ wà yìí, ekòló yẹn ó gbọ́dọ̀ pọ̀ débi pé bóyá kó kún agolo míìkì. Mo mọ̀ kó wà irritating. Mi ò like ẹ má jẹ́ kí n pa. Tí n bá fẹ́ ṣiṣẹ́ fún yàn, máa ń bẹ àwọn èèyàn kan bá mi gún ni. Ekòló. Máa bẹ iṣẹ́ tó dẹ̀ dáa ni. Ó wà very effective. Ọlọ́run bá ń gbọ́. A lè fojú kékeré wo, ó wà very effective. Tí o bá jẹ́ nìkan tó jẹ́ pé o máa ń lálàkàlà tàbí nǹkan kan ń dẹ̀ láàmú tó jẹ́ pé wọ́n ti sọ fún ẹ pé àgbà ló wà ń díẹ̀ nǹkan kan. Ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ekòló tó bá pọ̀ dáadáa tó kún agolo míìkì, ẹ jẹ́ ká wá. Ẹ jẹ́ ká ti gún epo ọ̀bọ kó kúnná, ẹ jẹ́ ká dẹ́kun lẹ́yìn sí ká gún papọ̀. Ẹ jẹ́ ká fọṣẹ dúdú ká fi pò. Just like that. Ẹ jẹ́ ká fi ọṣẹ dúdú ká fi pò. Tá bá ti fẹ́ wẹ ọṣẹ yìí, alẹ́ ká tó sùn la máa wẹ̀. Ẹ jẹ́ ká fi epo para látòkè délẹ̀ ká wẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ìdè burúkú tú kúrò lára wa. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ìdè burúkú á tú kúrò lára wa. Ṣé tá bá ti wá fi ọṣẹ yìí wẹ̀ ní alẹ́ tá bá ti fẹ́ sùn tá ti fi wẹ̀. Tó bá ti wá di àárọ̀ ọjọ́ kejì, kí ni nǹkan tá máa ṣe? A ti máa ṣe nǹkan yẹn náà sílẹ̀ o. Ẹ jẹ́ ká wá epo ọ̀bọ tó bá pọ̀ dáadáa. Ẹ jẹ́ ká jó pẹ̀lú odidi àtàrí kan. Ṣá ti jó. Ẹ jẹ́ ká lọ̀ kó kúnná. Ẹ jẹ́ ká dà sínú epo. Tá bá ti jí láàárọ̀ ọjọ́ kejì, ẹ jẹ́ ká máa lá epo yẹn. Ẹ jẹ́ ká lá epo yẹn tá bá ti jí ní àárọ̀ ọjọ́ kejì. Tá bá ń lo iṣẹ́ yìí, ó lè máa fa pé ká máa lálàá, kí àlá lóríṣiríṣi ká máa lálàá. But ẹ jẹ́ ká fọkàn balẹ̀, kò sí aburú kankan. Àlá burúkú ò ní ṣẹlẹ̀ lórí wa lágbára Ọlọ́run. Tá bá ti lálàá, tá bá ti pé àlá yẹn ó terrible, ẹ jẹ́ ká fọkàn balẹ̀. Ẹ jẹ́ ká gbé epo yẹn tá bá ti jí láàárọ̀ ọjọ́ kejì. Ẹ jẹ́ ká lá epo yẹn. Ká lá, ká fi ìka àárín ọwọ́ wa tó gùn jù ká fi rò ká lá. Ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀. Ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé wọ́n ti gbọ́wọ́ lé iṣẹ́ yìí, tàbí ìwọ tó ń sọ pé ọkọ ilé ẹ̀ ló ń dá ẹ láàmú, tàbí wọ́n sọ pé ìyàwó ilé ẹ̀ ló ń dá ẹ láàmú, ìwọ gbìyànjú ẹ̀. Gbìyànjú nǹkan kékeré tí mo rà sọ yìí. Ó kéré but it's very powerful and very effective. Ẹ wo ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ní òní, ọjọ́ tí ń lọ. Tó bá dìgbà míì, a tún máa bára wa sọ̀rọ̀ míì tó tún yàtọ̀ sí eléyìí. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Muti Olatiboye tí ayé mọ̀ sí Iwenje. Ẹ má wá gbàgbé láti subscribe sórí ètò yìí kí lè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mi tàti ṣàtẹ̀yìn tàti ṣe. Torí pé èyí tí a ti ṣe pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Ẹgbẹ́ Iwenje, iwájú ṣáni tí tàwa. Ọlọ́run ló dé wa láyé yìí. Ṣé bóun lóhun tó ṣológun ló wà lẹ́ṣà? Ẹgbẹ́ wa ò ní tú o. Alright, èèyàn mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀